Ibn Taymiyyah ló pín tawhid sí mẹ́ta. Tawhid yẹn fún wọn láyè láti lè pé gbogbo mùsùlùmí ayé ní kèfèrí. Èmi agree pẹ̀lú wọn, mo dẹ̀ disagree pẹ̀lú yín. Mo agree pẹ̀lú wọn wípé ní wọ́n èé kọ́ tawhid mẹ́ta lọ́kan ní Markaz. Mo wá disagree pẹ̀lú yín pé ní bẹ́ẹ̀ ni Markaz èé kọ́ tawhid mẹ́ta lọ́kan. Tawhid wo ni tawhid mẹ́ta lọ́kan tí wọ́n èé kọ́ Markaz. Gbogbo lé kéwú tó bá já sí wípé ní madhhab tí wọ́n wà madhhab Ash'ari ni wọ́n èé kọ́ tawhid mẹ́ta lọ́kan níbẹ̀. Kí ni tawhid mẹ́ta lọ́kan? Gbogbo lé kéwú tó bá ti ń kọ́ tawhid rububiyya, tawhid uluhiyya, tawhid asma wa sifat, tawhid mẹ́ta lọ́kan nu o. Ilé kéwú tó bá ti ń kọ́ ilé kéwú àwọn mazhabi Ash'ari kọ́. Mashallah. Mashallah. Mo bẹ gbọ́ mi yẹn. Tí wọ́n bá sọ wípé níwọ̀n tó sí tawhid nílé kéwú kan, ẹ kọ́kọ́ gbà wípé ní tawhid tí wọ́n ń rí fáà sí tawhid rububiyya, uluhiyya, asma wa sifat. Mashallah. Torí pé ní tawhid yìí ẹ béèrè lọ́wọ́ wọn, sànábì ló pín tawhid sí mẹ́ta. Mashallah. Kán mú bí tànábì ti pín tawhid yìí sí mẹ́ta wá. Èwo nínú àwọn khalifa tó wá lẹ́yìn ànábì tó pín tawhid sí mẹ́ta? Ẹ gbọ́ mi. Látorí Abubakar títí tó fi dé bí 70 years after Abubakar tí wọ́n fi lo khilafa. Ẹ gbọ́ mi. Èwo nínú àwọn khulafáwù yẹn ló pín tawhid sí mẹ́ta? Tawhid pípín sí mẹ́ta ó bẹ̀rẹ̀ ní 670 something years after ìgbà tí ó sá nàbì láyé. Ẹ wá béèrè yìí pé ta ló pín? Ẹ sí pẹ̀lú mi. Ibn Taymiyyah ló pín tawhid sí mẹ́ta. Ló pín tawhid rububiyya, uluhiyya, asma wa sifat. Ibn Taymiyyah tí kìí ṣe laysa mina salaf wa laysa salafiyyan. Laysa mina salaf. Mo fẹ́ kẹ́ máa dé àwọn key things ni mò ń sọ yìí. Bẹ́ẹ̀ bá katira dáadáa yóò tètè get in tí mò ń wí pé dá ibi tí kìíní yìí ti ń wọ́pọ̀ wá lélẹ̀. Ibn Taymiyyah laysa mina salaf. Ibn Taymiyyah ò sínú àwọn salafu sọ́ọ̀lì. Àwọn salafu sọ́ọ̀lì tí gbogbo ìjìmọ̀ wà lórí wọn ní pé ní àwọn tí wọ́n sẹ̀mí nínú àwọn salasatu al-qurun al-mufaddala, àwọn 3 century tó lọ́lá jù. Qarni tàbí sọ wípé ní khairul qurun qarni summa alladhina yalunahu summa alladhina yalunahu. Àwọn 300 years yẹn wí alálùkùá Ibn Taymiyyah wáyé láàrin 300 years yẹn. Ìyẹn làbí sọ pé laysa mina salaf. Mashallah. Ẹni ó di méní. Ẹlẹ́ẹ̀kejì wa laysa salafiyyan. Tàbí ní èèyàn wà nù salaf. Kí ni àkídàtu salaf? Kí ni àkídà salaf? Ìjà nínú àwọn sálàfù tí wọ́n pín tawhid sí mẹ́ta. Tá bá ti nínú àwọn sálàfù, nínú àwọn sàhábà, nínú àwọn àlífà, nínú àwọn tábì, ajá sí wípé ní kìíní yẹn tuntun ló jẹ́. Ẹni tẹ́ ẹ sì ń pè ní sàlàfíyù lẹ́tọ́ pé ní ó ń ṣe bí àwọn ẹni tó wà nínú 300 yẹn ti ń ṣe là ń pè ní sàlàfíyù. Àwọn alẹ́nìkẹ́ nínú àwọn 100 yìí tó pín tawhid sí mẹ́ta. Lidhalika qultu Ibn Taymiyyah laysa mina salaf wa laysa salafiyyan. Mashallah. Wa huwa mubtadi'. لا أقول مبتدئ. أنا لا أقول مبتدئ. حقائق أركام وحقائق. ما شاء الله. bó bá ṣe rí ni kẹjẹ ká sọ. Tawhid yìí tó máa sọ wípé ní ilé ìkẹ́wò kan wà wọn ò ní tawhid. Ìtúwọ́n ní fáàsì ni tawhid mẹ́tẹ̀ẹ̀ta yìí. Tawhid táwọn tí ń bẹ nípìnlẹ̀. Òun náà ní tawhid bẹ́ẹ̀ bá lọ léwo durusu tawhid bá lọ léwo jọ́ ti tawhid gbogbo ẹ̀ ti parí síbẹ̀. Kò sí nínú àwọn salaf tí wọ́n jẹ́ al-mujassimun. À ń pè kíní kan ní at-tajsim. Tajsim òun ni pé ní attribute characteristics ọmọ ènìyàn kẹ́ lọ attach ẹ̀ mọ́ Ọlọ́hun. Nígbà tí ẹ máa ń sọ wípé ní
ní ìdákẹ́ta òru ọlọ́run a máa sọ̀kalẹ̀ láti sánmà ayé èèyàn wá ń ṣe útúbà ó wá fẹ́ demonstrate bọ́lọ́run ṣe ń sọ̀kalẹ̀ ó wá kúrò lórí pẹpẹ ó wá bọ́lẹ̀ kànúzúlì àdá ẹ̀ sí pẹ̀lú mi. Hayyakumullah. Hayyakumullah. ìgbà tá ẹ bá ń sọ yí pé ní ọlọ́run ọba ó wà ní sánmà àmì tún máa fi sàmà yìí tafsiri àyà yẹn wọ́n wá ń tu wípé ní ẹ ń fọkàn balẹ̀ sí ẹni tí ń bẹ nù sánmà ni ọlọ́run nígbà tẹ́ bá lọ́lọ́run bẹ nù sánmà bó ló wà kó tó dá sánmà sánmà ló gbáwájú ọlọ́run àbọ́lọ́run ló gbáwájú sánmà. Yalla wala yamut. Inshallah. ẹ̀rí sábà gbé kele gbogbo lẹ́kọ́ bá ti ń kọ́ tàwíìdì tí ò lọ báwọn wọ́n máa sọ fún wọn yí pé ní wọn ò ní tàwíìdì. Mashallah. Bẹ́ẹ̀. àwọn mùsùlùmí ò wá mọ ewu tí ń bẹnu tàwíìdì yẹn ewu tí ń bẹnu tàwíìdì yẹn òun ló pítà tí wọ́n fi fọ́ khilafa usmaniya Ottoman Empire ewu tí ń bẹnu tàwíìdì yẹn náà fi fọ́ khilafa usmaniya àkọ́kọ́ khalifa which is Abubakar Bakia ni wọ́n sin sí the last khalifa tí mùsùlùmí ní láyé Bakia náà ni wọ́n sin sí in 1924 in 1927 ni wọ́n gbé òkú rẹ̀ wá láti 26 ni wọ́n gbé wá sí Bakia ọ̀rọ̀ pọ̀ a máa ṣàlàyé ọ̀dọ̀ àwọn bàbá yìí pé ní tawhidi tó máa gbé ní ilé kọ́kàn bí ọjọ́ ní tawhidi mo sọ pé ní mo disagree pẹ̀lú yín pé ní bẹ́ẹ̀ ni mo agree pé ní ní tawhidi tí wọ́n ń fẹ́ pé tawhidi yẹn ni ó mú pé ní kí wọ́n máa ṣe tekfiru àwọn ènìyàn kí wọ́n máa ṣe tebdiu kí wọ́n máa ṣe tefjir kí wọ́n máa ṣe gbogbo nǹkan tawhidi yẹn fún wọn láyè láti lè pé gbogbo mùsùlùmí ayé ní kèfèrí. Mashallah. Mashallah. Ibi tọ́wọ́ dẹ́ǹsì ó ti kọjá èsì ọ̀rọ̀ mọ́ bí ẹ̀kan sọ̀rọ̀ ká fún wọn lésì ọ̀rọ̀ evidence la need nígbà táwọn lọ pé mufti mọ́ríkàsì ní inú wa dùn àmọ́ nígbà tí evidence dé ayé pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n wé láwàní àwọn padà tún wá rí pé nígbà tí wọ́n fẹ́ wé láwàní ó tó di pé ọjọ́ láwàní súnmọ́ àwọn kan jáde wọ́n sọ̀rọ̀ kan àwọn tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n jáde níjọ́ àkọ́kọ́ nígbà tí wọ́n ń kà fara gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bàbá wa gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí wọ́n kà fara wọn amọ́dàrúkọ ìyá kankan wọ́n ń pè wọ́n lẹ́lẹ́bọ wọ́n ń pè wọ́n lóní Sufi nígbà tó wá di pé wọ́n fẹ́ wé láwà ní mufti ti àwọn bàbá wa wọ́n tún wá ń pe àwọn bàbá yẹn pé ẹ má gbà kí wọ́n wé láwà ní mufti o ẹ dákun ẹ wà bù sí. àwọn àgbàlagbà yìí lẹ pè lẹ́lẹ́bọ ó ní kọ́kẹ́ wọ́n wé láwà ní àwọn àgbàlagbà yìí lẹ tún wá ń pè pé kí wọ́n má gbà ìpè mú pé kí wọ́n kẹ́kọ̀ọ́ wé láwà ní mufti mo wá ìgbà alábòsí lélẹ̀ kódà ìkan jáde ó ní mufti ṣíà ni àgámọ̀kúnmọ̀lá èmi ó dẹ̀ jẹ́ pé mọ́kọ́ alẹ́ kan ní gbogbo ìgbà yá ìmọ̀nù wọ́dà wà mọ̀ àwọn nǹkan bẹ tẹ́ pé tẹ́ bá ti jù sí wa báyìí ó ní tíra kan tẹ́ jù sí wa ní bóyá àná lẹ́yìn sẹ́ǹdì tíra yẹn sí wa kódà mo gbogbo péjì tíra yẹn 608 mo ń bẹ lórí ẹ̀ báyìí ẹ̀yin lẹ́mọ́ tẹ́ bá ti jù sí wa báyìí àmọ̀ kálọ̀ ní. Tarikhul Najd. Tarikhul Najd. wàláì tán bá ti dáa jù sí wa báyìí mo ní wá wò pé àgáwọ̀ fún wọn la ọ̀rọ̀ ń bẹ àmọ́ yẹn ti ń sọ yìí tó kù lójú orí social media kó mọ́ di pé ọ̀dọ̀ mufti ó ti so lé tó lágbára yìí kọ́lọ̀ ń dákun kó jẹ́ àgé àwọn bàbá mufti pẹ́ wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ mufti tó jẹ nílẹ̀ Yorùbá tèmi yìí ibi tó sojú mi tó yẹ pé àwọn ni wọ́n ń bá wa yanjú ọ̀rọ̀ oṣù Ramadan ìyẹn nìkan kọ́ wọ́n ń bá wa yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì àtàmọ̀kúnmọ̀lá ẹ̀ ṣe dìbẹ́tì kan ní Kòròdú yìí náà ọjọ́ náà ti pẹ́ ó dáa bóyá mò ń bẹ lókun ṣòkòtò tó mo wáyé pé wọ́n gbà wọn fáwọn àtàkùn àwọn alálùsùn náà wá ọ̀rọ̀ oṣù náà lẹ́ ń tìtì mbẹ́ mo wá rí pé bẹ́ẹ̀ ṣe wá ń tìtì ọ̀rọ̀ oṣù yẹn náà lọ́dún náà lọ́hùn tó agbára wọn ò ká yín ní dìbẹ́tì yẹn ní ọdún káàkiri mọ́ pé gbogbo nǹkan bẹ́ẹ̀ ṣe wà lẹ́ kò sí ìdí tábà gbogbo ẹ̀ agbára wọn ò ká wọn ní dìbẹ́tì yẹn tó fi wá dì sí náà bí bàbá bá sọ̀rọ̀ oṣù nígbà tí àbáláyégi bá sọ̀rọ̀ oṣù náà á rí pé ìtẹ́ ẹ sọ náà ní kálukú padà sórí ẹ̀ Ọlọ́run dákun ẹ ti di mufti gbogbo ilẹ̀ Yorùbá báyìí Ọlọ́run dákun mọ́tàdí kẹ́mi yín gùn bẹ́ẹ̀.